Of my usual. Ẹ má bínú sí mi mo kàn rí kódà pé ẹ gbádùn orin tí n jù sí ní alẹ́ yìí inú èmi gan sì dùn ṣe dẹ̀ rí mo ti ṣàkíyèsí pé ẹ̀yin lẹ máa ń kọ́kọ́ wọlé bí inú ọ̀dẹ̀ sì máa ń gbẹ̀yìn jáde ọ̀rọ̀ yìí tẹ̀ yàtọ̀ sí ti gbogbo àwọn ọmọ tó máa ń wá bí tó yẹ pé wọ́n kàn máa fẹ́ gbé àwọn babaláyé yẹn kọ́ gbé wọn lọ jẹ kọ́ lọ ṣùgbọ́n tí ẹ̀kọ́ máa dájú kò ní ẹ máa dá jẹ ẹ máa dá ṣe kò sẹ́ni tó máa rí èèyàn tó ní ẹ̀wà tó gbogbo nǹkan ló ń dán lára nígbà yà kò sẹ́ni tí ò ní fẹ́ ẹ má bínú ẹ fẹ́ mọ̀ torí bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o kò sóhun tó fẹ́ ṣẹlẹ̀ táwa yóò lè gbà lórí ọ̀rọ̀ yín èmi ṣetán láti gbẹ̀mí mi lẹ̀ fún yín. ó dẹ̀ rántí ẹ̀. rántí mi kẹ́
ẹ má wo pé torí ibi kékeré èyí tó lọ́n fáwa rè ṣẹ̀dẹ̀ rí tí irú àwa yìí tá bá ní nǹkan kékeré báyìí tá dẹ̀ lè múnú àwọn èèyàn dùn ọpẹ́ ní fọ́lọ́run ṣẹ̀dẹ̀ rí pé inú tí ẹ̀ ń dùn pé ẹ̀ ń wá bí inú tèmi gan ń dùn ẹ má sọ pé kí tún rán ti tèmi náà ní pé kí inú yín dùn tí inú yín dẹ̀ ti bá ti ń dùn báyìí gbogbo ẹ ti ṣe nìyẹn ṣé ti rí ohunkóhun tó bá wa wá kóhun àwọn olè kan jáwọ́ bẹ̀rẹ̀ báyìí àyà mi gbé tó ti lè jẹ́ olórí ọ̀rọ̀ tí èmi ti ṣetán láti gbé ohunkóhun tó bá lè wá ìjọ àbí mo sì ní jẹ́ ìmọ̀ ẹ mọ nǹkan tẹ́ ń sọ áńgẹ́lì lè máa kọjá o. áńgẹ́lì wo ló tún fẹ́ jẹ́ táwọn àwọ̀ yìí lọ èmi jẹ́ mo yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin sẹ́ẹ̀ mo yàtọ̀. sọ̀rọ̀ arákùnrin, tonight is your lucky night. tí wàá ti parí iṣẹ́ tẹ̀ ń ṣe kẹ́ wá bá mi. ṣe tó kẹ bí mo ní ẹjẹ mọ kó ṣe palẹ̀ mọ́ díẹ̀ bí yẹn. àgbàlá mi rèé. dúró ní sùúrù. jókòó. tuntun lélẹ́yìí àbákẹ́wọ̀n kó. bọ́bí ṣe mi fẹ́ rí lórílẹ̀ mọ́. wá gbọ́ o bó o bá tún táyé wá bẹ́nikẹ́ni bá wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ o ò ní fi kàn gbà kan lọ́wọ́ rẹ̀. olórí ìbú ni wọn. ẹni operation tẹ́ bá lọ gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá kó bọ̀ ó máa wà ní 60-40. kọjọ́ rárá kémi máa ṣiṣẹ́ kí n máa gbówó wá fún ọ torí kíni n lè gbówó kankan wá lẹ́yìn tí n bá ti powó mi kí n máa tàwọn ọ̀rẹ́ mi kájọ enjoyment ara wa kájọ ṣe fàájì n lè gbówó wá fún ọ. sílẹ̀ kájẹ́ lọ́wọ́ tó kú tó kánú lálẹ́ yìí ṣó ìsìn ni. kákan jókòó sábà tiẹ̀ akọ̀tẹ́ bá ti wá dé tẹ́jú wà ní fẹ́rẹ́ àlá kò máa yá ayé túmọ̀ yẹn sí. dákun alákẹ́ nbẹ ní àjọlá fẹ́ lè gbà èwo wà ní ti owó tẹ fẹ́ gbà lọ́wọ́ ti sí ìfúra yìí. ẹ̀rọ rẹ lé wọ́n jáde láìpẹ́ ní akéwòn kó sínú gidi ni o. bọ́bí jẹ́jà bí kí náà ń pè ọ́ lóòótọ́ ni lè jọmọ abúlé o àmọ́ wọ́n ti kọ́ mi mo sì ti gbọ́n gan àwọn ọ̀rẹ́ mi ti kọ́ mi mo sì ti gbọ́n gan kò sẹ́ni tó lè ṣe anything fún mi ó lè ṣe nǹkan kan. sọ́ra wa yìí àwa tó ń wò yìí àwa náà ń pè láwa big girls tá a bá dẹ́kọ̀ bàbá dẹ́kọ̀ lé bó bá rí wa bàbá sọ̀rọ̀ wá dákẹ́ ni. ẹgbẹ́ ẹ ṣe ń jẹ ayé tèmi náà. dákun Àlàkẹ́ ìwọ ló mú mi dé àyìn
ìwọ ni mo bá lẹ́jọ́ sọ́rọ́tà mi ó lè ti rí o àmọ́ ó lè mo lè ṣiṣẹ́ kò ṣiṣẹ́ tí n lè ṣe àmọ́ bí tó lè kọ́ ìlẹ̀ jalè o. àwọn jalè àwa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa ni bí èèyàn bá ti gbé ìbọn báyìí tó kọjú rẹ̀ síyàn ó lè ní jẹ́ bẹ́ẹ̀. àbákẹ́ wọn kú ẹ̀rọ ọ̀gbẹ́ ní fíìmù tó bá ti wà kì í ṣe pàǹtí. ọ̀rọ̀ má díẹ̀ ọ̀ma òdì ìyá ẹ̀ ló má sá. ọ̀jẹ̀ ti gbógun àwọn ọ̀hún wọ́n ti ṣe kí ni wọ́n ti gbèjà àmàlíjà. ọ̀gbìn tí wọ́n lè parí kò dúró tì mí wọ́n bá parí ò lè jí mi ò lè ṣe wọn kan fún mi o sọgbọ́. sọ̀rọ̀ yóò sì ní lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. gẹ́rọ. ilé kílà fún ọ ìmọ̀ ìyá rẹ ìkílà ń bẹ̀rẹ̀ orúkọ kankan. ẹ̀rọ rẹ̀ lé wọ́n jáde láìpẹ́ lábákẹ́ wọn kú fíìmù gidi ni o òye yìí mo kọ́ fún àmẹ́kẹ́ fíìmù gidi ẹ̀rà ẹ̀rú abẹ́ òye yìí òye jẹ́ ni o. Tún ní ná. Maya o ti dé. Twitter rẹ̀ ń church. Kò burú sí ìgbà kan wọ́n kàn ní kí n relax. Àbò ti gbọ́ ni. Kí ni ẹ? Àti pásítọ̀ o, àtọmọdé o, àtàgbà. Everybody kò ń fi ọpẹ́ fún Ọlọ́run pé torí pé result Bible College lẹ lọ fún ó ti jáde wọ́n ní ìwòlò gbígbẹ́ orókè. Ó ti wá mọ́ tó tiẹ̀ dùn tó múnú mi dùn jù ni pé pásítọ̀ ní post assistant pastor tó ṣí sílẹ̀ pé àwa ni wọ́n gbé fún àwọn àpèmí náà ni mommy in the Lord mommy in the Lord ìwọ náà dáadé mo dúpẹ́ olúwa ṣé o ẹni tó bá ní pé prophecy pé kò kìí ṣe ìgbọ̀ ni ẹni náà ń ṣe onígbàgbọ́ rárá àti kékeré mi ló máa ń fi hàn mí pé ẹni tí máa fẹ́ o olùṣọ́ àgùntàn ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé vision yẹn ti come to reality olúwa mo dúpẹ́ mo fi ọkọ fọlọ mo kàn yín ọlọ́gbọ́n ṣe ń bọ̀ láti church yìí. Why? Ó yẹ kí pásítọ̀ lè sọ fún mi kó tó máa announce ọ̀pọ̀ ọ̀pọ̀ báyìí kì í ṣe gbogbo àwọn tó lọ sí Bible college ló fẹ́ di pásítọ̀ náà nǹkan tí olúwa fi rán ẹ̀mí kálukú yàtọ̀ wọ́n á wá tiẹ̀ lè pèèyàn wá sọ fún yàn. Jimmy kí ni mo gbọ́ tó sọ yẹn ṣé ìwọ ọmọ ẹgbẹ́ tó náà bá ti pè tí ò bá jẹ́ ó máa ń lé nǹkan máa ń ṣẹlẹ̀ sí ẹni náà ó lè má ní lọ síwájú láéláé ọ̀dì tó bá jẹ́ pé ọlọ́run yẹn ó ti gbàgbé kan tó ṣẹlẹ̀ sí Jónà nínú Báíbù ni èmi ò lọ́wọ́ sí o. Jimmy ètò wá ṣe pàtàkì tó ṣe kókó nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ń sìn wọ́n ní ọ̀rọ̀ èmi àti ẹ̀ mọ́mì ti bá mi sọ dáàdì gan ti pè mí ní àmọye ìgbà ń pé kí là ń ṣe gan-an ó dé mú pé onígbàgbọ́ lèmi àti ẹ̀ kò ní dáká ká gbèsù láyè nígbà tí olúwọ́dẹ̀ ti gbé wa gun òkè àgbà ń sìn ó máa bẹ́tà ká lọ bẹ̀rẹ̀ counseling fún àwọn tó fẹ́ ṣègbéyàwó ní church wọ́n tó ordain ẹ̀ as pastor. Sorry, mo ń bọ̀ mo fẹ́ sáré ṣe nǹkan ìpínlẹ̀ mẹ́ wọlé kó sókò náà máa sọ owó wọlé. Jimmy. Pani Gimbere kile man. Okay, but I'm start from there. Ẹ go. Thank you. A kì í gbé òkèrè ká mọ rírì oore ìsúnmọ́ ni là dúpẹ́ ẹ jẹ́ kí n súnmọ́ yín bẹ̀yẹn ká lè sọ̀kún náà. Sorry. Anyway, Báyọ̀ ni orúkọ mi. Àwọn ọ̀rẹ́ mi dẹ̀ máa ń pè mí ní ìgbín tẹnu mọ́gi ogun. Why?
because I have never failed. Shewa ni monje. Shewa ni onje. What a beautiful name. Odewa.